lọ́wọ́ orí ẹ̀ wípé orí mi gbè mí orí mi lànà fún mi lójú ayé orí mi sìn mí labú ayé já ní kíákíá ẹlẹ́dẹ̀ á jà fún ẹ ẹlẹ́dẹ̀ á lànà fún ẹ ẹlẹ́dẹ̀ á sì gbé ẹ débi ire ní kíákíá. lójú ayé mi ìwọ ò mọ̀ wípé ọdún pẹ́ mi o. bí ẹ̀dá bá ń wo àkàsọ̀ alákàsọ̀ nígbà míì ó ṣeé ṣe kó jábọ́ lójijì bí ẹ̀dá bá ń wo àkàsọ̀ alákàsọ̀ nígbà míì ó ṣeé ṣe kó mọ́ tètè dé ibi tó ń lọ ní kíákíá ẹ sọ fún tí ò bá lógun ìdílé nínú tí ò sì lógun aláfìsùn nínú tí ò sì lógun ẹlẹ́nìní nínú ó di dandan á dé ibi tó fẹ́ dé yẹn á dé ní kíákíá. àánú lè gbé ẹ̀gún àkàbà àmọ́ tó o bá gùn pẹ̀lú inú mímọ́ ó di dandan kó o gùn débi ògo kó o dẹ̀ ṣe rere nínú ẹ̀ nígbà tó o bá gòkè tán. aláàánú gbogbo ayé sáré. àánú á mú agòkè àánú á mú ẹ ṣàṣeyọrí àánú á ṣe kíni á mú ẹ ṣe àṣepé nítorí wípé nígbà tó o ti gùn pẹ̀lú inú mímọ́ ó di dandan kó o débẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú inú mímọ́ ó sì di dandan kó o ṣe rere jẹ̀sì kó o wá rẹ́ni tó ṣe wípé ó máa ran ògo ẹ lọ́wọ́ wà á tètè gùn ní kíákíá. àánú rẹ ló. ó nígbà tó o bá rọmọdé mi ó ṣe wípé ọlọ́run gbà fún lọ́wọ́lọ́wọ́ wọ́n gbàdúrà kó má jábọ́ nínú àkàsọ̀ tó wà ní wọ́n gbàdúrà wípé kó jábọ́ nítorí wípé jíjábọ́ ẹ̀ ńkọ́ kò ran ògo ẹ lọ́wọ́ jíjábọ́ ẹ̀ sì ní kò dí ògo ẹ lọ́wọ́ àmọ́ máa gbàdúrà wípé kó má jábọ́ lórí àkàsọ̀ tó wà. jẹ́ kí àánú rẹ ṣògo. tó o bá wá rí ìwọ tó ṣe wípé kó ó kù díẹ̀ máa béèrè lọ́wọ́ orí àti ìpín kọ́lé ẹlẹ́dàá àti ìpín titi ẹ náà ó tètè mú ẹ̀gún àkàbà ọ̀là ní kíákíá kíwọ náà lè rí tajé ṣe kó o lè rógòlò láyé. mo fẹ́ kó o mọ̀ wípé àwọn kan wà tí wọ́n yí ẹ ká tó ṣe wípé wọn ò fẹ́ kó o rí àkàbà yẹn gùn rárá. manu sọ mí dọba ní. àwọn ìran kan wà bẹ́ẹ̀. manu yọ. àwọn ìran kan wà tó ṣe wípé bó o ṣe ń gbìyànjú àti gun àkàbà yẹn òun náà ni wọ́n ń gbìyànjú àti já ẹ bọ́. àwọn kan wà tó ṣe wípé bó o ṣe ń gbìyànjú àti wípé bó o ṣe ẹ̀rí gùn débì kan bẹ́ẹ̀ náà ni wọ́n ń bu ẹ̀gún ni wọ́n ń bù sójú ọ̀nà àkàbà yẹn. láì ṣe wípé o bá fún gbàjà kó le wọn à ní jẹ́ kó o rí àkàbà yẹn gùn. àánú ló yọ dáfídì. láì ṣe wípé o bá múra dáadáa ló sọ ẹ́. wọ́n lè mọ̀ jẹ́ kó o ṣe kí ni kó o rógòlò láyé kó tó di wípé o kúrò. ìgà. òun náà ló máa fi rí ẹlòmíì tó ṣe wípé ó ń farúgbó ara ó fi ń kiri pure water láàrin títì kì í ṣe nǹkan tó yàn àmọ́ nítorí wípé ogun ìdílé ó ran ògo ẹ̀ lọ́wọ́ kò jẹ́ kó rákàbà ọ̀làgùn ní kíákíá ojú mi sọ. ó wá dẹni yẹpẹrẹ láwùjọ. ọrọ̀ ayọ̀ ràn mí lọ́wọ́ o àwìn máa yẹ o. ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́. tó o bá ń gbìyànjú àti gùn béèrè lọ́wọ́ àwọn tó ṣe kí ni tí wọ́n ti gùn béèrè lọ́wọ́ orí béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ béèrè ọgbọ́n tí wọ́n fi gùn lọ́wọ́ ọlọ́run kọ́lọ́run ṣe kí ni kó fún ẹ ní ìmọ̀ kó dẹ̀ fún ẹ ní òye àti ọgbọ́n tí wọn náà ó fi gun àkàbà yẹn débi tó yẹ kó gùn dé kó tó di wípé ọjọ́ máa lọ. nítorí wípé tí wọn àbá jẹ́ kó orí ìgùn ní kíákíá tọ́jọ́ fi lọ. àti gbọ́kú ká. ṣé nígbà tó bá dogbó tán ṣe náà lọ wá fẹ́ rí gùn. tó bá jí rẹ̀ olùpèsè fún mi o. tí ó bá jí. ẹni tí ò yẹ kó gùn ẹ́ ó máa wá gùn ẹ́ ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ ó máa wá sọ̀rọ̀ ẹni tí ò sì yẹ kó rẹ́rìn nítorí ọ̀rọ̀ ẹ máa wá rẹ́rìn. àti gbọ́kú. ìyẹn ni wípé o ti wora ẹ níran to the extent wípé wọ́n fi wá borí ẹ pátápátá. ó mo fi ń sọ fún wa níbẹ̀rẹ̀ wípé àti gún àkàbà kìí so ohun tó rọrùn rárá àti débi ọ̀la kìí so ohun tó rọrùn. tó o bá lálátìlẹ́yìn àti gun àkàbà ẹ máa wà yìí sí àmọ́ tí ò bá sí alátìlẹ́yìn àti gun àkàbà débi ọ̀la ó máa nira nígbà míì gan. ọmọ ológun ń jìyà nínú ìpọ́njú nítorí pé kò ràkàbà gùn débi tó yẹ kó gùn dé ní kíákíá. kó náà fi lè ṣe kí ni kó fi lè mọ̀ pé ògo rán níṣẹ́. atúnibà pápá mi tilé. òun ló mọ́ ọmọ ológo rí ìpọ́njú òun ló mú jìyà nítorí wípé àwọn òbí tó bí wọn à fi ọ̀nà bó ṣe lè gun orí àkàbà gùn dé ibi ọ̀la wọn à fi hàn rárá wọn à fi ẹsẹ̀ ẹ̀ lé kàkà kan ronú láti fi ẹsẹ̀ ẹ̀ lé kí ni wọ́n ṣe wọ́n yan patí láàyò wọ́n yan fẹ́fẹ́rìtì láàyò kò sí tó kàn wọ́n nípa wípé kí wọ́n ran ògo ọmọ wọn lọ́wọ́. ibi máa dákun bọ̀ nàrà kó wá ṣe mí lọ. tó o bá ran
ran ògo ọmọ ẹ lọ́wọ́ láti kékeré ó máa lè jẹ́ kó tètè rí ògo lò láyé kó tó di wípé ó kúrò láyé nítorí wípé àwọn ọmọ ológo ìwọ́pọ̀ nínú ìdílé èyí tọ́lọ́run bá wá jù sí bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan ó wá yẹ kó ran ògo ẹ̀ lọ́wọ́ ó lè bá tètè rí àkàbà yẹn gùn ó lè bá àrógò lò láyé. bá ọmọ ẹ béèrè ìjẹ́ iṣẹ́ tó ń ṣe ìjẹ́ tó béèrè lọ́wọ́ orí tó bá wá ti béèrè lọ́wọ́ orí lẹ́lẹ́dàá ti sọ wípé nǹkan tó yàn ní wá gbìyànjú láti ràn lọ́wọ́ ó lè bá rí àkàbà yẹn gùn débi ògo ó lè bá rí lò títí pẹ́ títí láéláé. àmọ́ ohun tó ṣe pàtàkì jù láyé yìí ó ní wípé ohun gbogbo tó o bá fẹ́ ṣe béèrè lọ́wọ́ orí béèrè lọ́wọ́ àyànmọ́ béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kó tó di wípé òun ṣe é. ẹjọ́ jẹ ẹjọ́ mu ó sọ wípé ká má bínú ẹ òun fún wọn jẹ òun fún wọn mu òun bọ́ wọn lọ́sàn-án òun bọ́ wọn lóru ó sọ wípé ká má ṣe ibi nítorí ẹ ó sọ wípé ká má lépa burú sí ẹ kódà kó ṣe wípé àwọn ni wọ́n fi ṣẹ́ lé ẹ lọ́wọ́ kò sọ wípé ká má ṣe kíni ká má yẹ ẹ dànù lójú ọ̀nà àkàbà nítorí wípé àwọn kan wà tó ṣe wípé ibi ni wọ́n wáyé wá ṣe àwọn ò sí ní wípé nípa wípé kí wọ́n ṣe ẹ̀wá ṣe rere nílé ayé orere tí wọ́n ń ṣe kò wọ́pọ̀ àmọ́ ibi tí wọ́n ń ṣe ó pọ̀ ju oore tí wọ́n ń ṣe nínú ayé lọ. Mr. Gafar, thank you, sir. God bless you more. Tó o bá kẹ́fùn kankan nínú àwọn ọmọ tó o bí wípé ọmọ yìí mọ̀ nípa nǹkan báyìí fàdúrà ràn lọ́wọ́ béèrè bóyá nǹkan tó fẹ́ ni wá ran ògo ọmọ yẹn lọ́wọ́ kó lè bá a ṣe kíni kó lè bá a dàgbà nínú ògo ìgbà tó bá máa fi dàgbà wà rí ọwọ́ ẹ̀ ti máa bẹ̀rẹ̀ sí ní jí lówó èyí ló máa gbé àwọn tó kù ló máa gbé wọn dìde àmọ́ ọmọ tó ṣe wípé orí òun fẹ́ pé sìn lọ́sàn-án òun fẹ́ pé sìn láàárọ̀ báwo ló ṣe fẹ́ rí àkàbà yẹn gùn débi ọ̀la ní kíákíá aláwẹ̀ sọ fún mi ná. Àdìyọ́bà ọba tí kò kọjúlé ọba tani ńlá ní bàbá. Òun ni wípé òbí ló máa gbìyànjú láti mú ọmọ ẹ̀ gun àkàbà ní kíákíá òbí ló máa gbìyànjú láti mú ọmọ ẹ̀ dé ibi ògo tó yẹ kó dé òbí ló máa gbìyànjú láti ran ògo ọmọ ẹ̀ lọ́wọ́ òbí ló máa gbìyànjú láti ran ìṣerere ọmọ ẹ̀ lọ́wọ́ nítorí wípé tọ́mọ bá ṣe rere á ran òbí tí ọmọ bá ṣe rere á ran bàbá ọmọ bá ṣe rere á ran ìyá. Mo fẹ́ kó o mọ nǹkan kan kó dẹ́ ẹ lójú mo ti sọ kọjá wípé àwọn ọmọ ológo tọ́lọ́run máa ń fọ́n sínú ayé kò kì í pọ̀jù nínú ìdílé ó máa ń sà wọ́n lẹ́sà ni ọ̀kọ̀ọ̀kan ló máa ń fi wọ́n hábẹ̀ lọ àmọ́ tó o bá fún gbàjà bí amọ̀ kó o ran ògo gbogbo ọmọ tó o bí pátápátá kó o ran ògo ẹ̀ lọ́wọ́ ó lè ṣeé ṣe kó ṣe wípé o máa bára ẹ níbi tí ò ti yẹ kó o bára ẹ. Àwọn obìnrin kan sí ẹ̀ wà tó ṣe wípé ní ìgbà tí wọ́n bá rí ìṣòro ráńpẹ́ wọ́n á da ọmọ sílẹ̀ wọ́n á sá kúrò nílé ọkọ ibi tó ń lọ yẹn o ti mọ ibi tó yọ o ti mọ nǹkan tó máa bá pàdé bẹ́ẹ̀ ni. Àwa sọ wípé ìgbéyàwó mẹ́hẹ̀ báwo ni ò ṣe ní mẹ́hẹ̀ tó bá ṣe wípé àwọn òbí tó bí wọ tí wọ́n bá ran ògo tiẹ̀ lọ́wọ́ báwo ló ṣe fẹ́ dàgbà báwo ló ṣe fẹ́ gbìyànjú àti bímọ kí wá ló dé tó ṣe wípé ìgbà wọn bí ẹ tán ìwọ ò gbìyànjú àti ràn ògo ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí lọ́wọ́ ò wá lépa nǹkan tí ò yẹ kó lépa kiri ò wá nǹkan tí ò yẹ kó wá káàkiri. Bí mo bá jí lówùrọ̀, máa fi só rẹ̀ panu. Ọgbọ́n orin dé. Àìtètè jí máa kọ́gbá orin. Lórí ọwọ́ yẹn ṣe yí Michael. Tètè méjì fún mi ó kí n gbọ́ sétí. Rán ògo ọmọ ẹ lọ́wọ́ kó o bá lè jẹun ọmọ lásìkò tó yẹ ó jẹun ọmọ. Rán ògo ọmọ ẹ lọ́wọ́ kó o bá lè kó ọmọ ẹ bá lè ṣe rere lásìkò tó yẹ kí wọ́n rí rere gbéṣe nínú ayé. Rán ògo ọmọ ẹ lọ́wọ́ kó o má bàa ṣẹrú ẹgbẹ́ nítorí pé ńgbà tó o bá rán ògo ọmọ ẹ lọ́wọ́ ó di dandan wàá máa wá ọ̀rẹ́ àtijọ́ káàkiri wọ́n máa wá fi nǹkan tí ò yẹ kí wọ́n fi lò ẹ́ wọ́n máa fi lò ẹ́ káàkiri nítorí wípé o kọ̀ o fojúṣe ẹ sílẹ̀ o ò ṣe ojúṣe tó yẹ kó o ṣe. Àti gun àkàbà lọ́dọ̀ àwọn ọmọ tó o bá bí ó máa nira pípọ̀ jù. Àti wá rí kíwọ náà
náà rí àkàbà kó o rí gùn kó o wá rẹ́yìn fìtì kó o jókòó sórí àkàbà ògo gangan ó máa wá dífíkọ̀tì fún wọn ìyẹn ní ọjọ́ ogbó. ọjọ́ ogbó yẹn ló léwu jù fún ìwọ tó jẹ́ abiyamọ tó ṣe wípé o gbìyànjú àti wá àkàbà tó rọrùn àti wá àkàbà tó strong dáadáa tọmọ ẹ lè gùn láti fi débi ògo yẹn ní kíákíá. kàkà kó o ṣe wọ́n ń lo ìwọ láti fi lè da ilé ẹrú wọ́n ń lo ọmọ láti fi lè da ìgbé ayé bàbá rú wọ́n sì ń lo bàbá náà láti fi lè da ilé ayé ọmọ rú. wọ́n ń lo ìyàwó láti fi lè da ayé ọkọ rú. wọ́n máa exchange ẹ̀ síra wọn ni nítorí pé wọ́n ti rínú ìdílé yìí wípé ìdílé yìí ọmọ ológo kan wà ńbẹ̀ wọ́n wà ní jẹ́ kó ọmọ ológo yẹn tètè rí ògo lọ. tóun náà bá wá kíálẹ̀ táwọn abiyamọ yẹn náà bá ṣe kíni tí ń rìn dín díẹ̀ wọn ní ràn lọ́wọ́ èyí bàbá ó máa lépa obìnrin ìta èyí ìyàwó ńkọ́ ó máa ní wò ó kò sí tó kàn mí o bó bá ti wu bàbá yín kó ṣe ṣègbé ayé yín èmi ti bí yín o a fi ilé ọkọ yẹn sílẹ̀ a sá kúrò ńbẹ̀ a lọ máa ṣe yàǹdá gbé tó bá wù gan ó lè lọ fọmọ tí ò tó ilé ọkọ tó ti kúrò ńkọ́ kí ló mú ẹ tó jókòó kó o ràgà bo ọmọ ẹ kí ló mú ẹ tó fún gbàjábí amọ kó o rògbò ọmọ ẹ lọ́wọ́ ó máa ń ṣe rere gbogbo ayé rí wípé ó ń ṣe rere ìjọ gbìyànjú kẹ́mi ẹ̀gún nínú rere yẹn. ìbéèrè ní Fẹ́mi àti ìwọ ẹ jẹ́ ká jọ mọ̀ bíra wa gẹ́gẹ́ bí abiyamọ tó bá ṣe pa abiyamọ tòótọ́ bá ní ẹ́. nígbà tó bá ń jábíamọ tó rí ìlàkọjá kékeré ráńpẹ́ tó sọ pé o ò lè jókòó kó rògbò ọmọ ẹ lọ́wọ́ o sì fẹ́ jẹun ọmọ lọ́jọ́ ogbó ìjọ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ ní ìgbà tó bá dọjọ́ ogbó bí o mọ̀ àmọ́ tó o bá kọ̀ tó o fojú sí ẹ sílẹ̀ ọjọ́ ogbó ló máa béèrè lọ́wọ́ ẹ. wọ́n tún sọ pé mò ń fẹ́ lórí. kí la fi ń sọ fún wa wípé ẹ tún àkàbà ìrìn àjò ọmọ yín ṣe ẹ tún àkàbà ìdílé yín ṣe ẹ tún àkàbà ọkọ láya ṣe ẹ tún àkàbà ìyàwó sí ọkọ ṣe ọkọ sí ìyàwó ńkọ́ ẹ tún àkàbà ṣe àkàbà iṣẹ́ yín gangan ẹ wá tún ṣe tó bá mẹ́hẹ̀ níbì kan ẹ tún àkàbà yẹn ṣe ẹ wá èyí tó strong tẹ́ ẹ lè lò láti fi lè débi ògo kẹ́ ẹ bà lè rógo yẹn lò kẹ́ ẹ tó kúrò láyé. Àníta ló lágbára àdúgbò Jésù ló lágbára ọba tí ìkọ́sílẹ̀ àjàbẹ́ tó mọ́nà ìkọ́sílẹ̀ ọ̀fẹ́ ìtọ́ because I know He knows my future. I like His God, I live in God because He lives. Ọ̀nà tó mi bá wọnú àgọ́ kò sẹ́ni tó yé o. Ó yìí ṣe ń ṣàbára agbọ́wádìí ẹ̀ agbọ́ orí o. Ọ̀nà tí ó gbé tèmi gbà yìí ó kọjá òye àtọ̀gbọ́n mi. Àwọn ọkùnrin kan wà tó ṣe wípé wọn à níṣẹ́ kò sí nǹkan kan tí wọ́n ń ṣe. Ìgbé ayé obìnrin ni wọ́n ń bà jẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ yẹn. Àwọn obìnrin kan wà tó ṣe wípé Ọlọ́run ṣẹ̀dá wọn wípé kán mọ́ níṣẹ́ ó ṣe wọ́n bí Jésébélì sínú ayé ni láti máa ba ayé àwọn ọkùnrin kan jẹ́. Tẹ̀rí wípé change by bàtà lọ̀rọ̀ lé ayé. Ṣé lọ nínú ayé mi? Òun ni wípé kó o tó yan ìyàwó o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ orí ẹ̀ kó o tó yàn kó o tó yan ọkọ o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ orí ẹ̀ kó o tó yàn kó o tó wá mú iṣẹ́ gangan tó o máa ṣe kó o tó mú láàyò o gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ kó o tó yàn má kàn sáré wípé mo yàn án ó rẹwà mo fẹ́ fẹ́ tàbí ọkùnrin ni ìjó béèrè nínú kíní ń ṣẹlẹ̀ nínú ìdílé wọn kí ni nǹkan tó máa ń ṣe wọ́n ìjó béèrè kó tó di wípé o ṣe ẹ̀yàn. Ó sì ń ṣe bẹ̀bẹ̀ ó ṣe ń ṣe. Kó o tó dẹ́sẹ̀ lé àkàbà yẹn o gbọ́dọ̀ yẹ̀ wò dáadáa bóyá àkàbà tó ṣe wípé ó lágbára kó o lè dẹ́sẹ̀ lé nítorí pé tó o bá dẹ́sẹ̀ lé tán oríṣiríṣi ìṣòro ló máa bá pàdé nínú ẹ̀. Ẹ̀gún wà
lójú ọ̀nà àkàbà yẹn. Nínú ohun gbogbo ọjọ́ orí. Àti padà sẹ́yìn léwu nítorí wípé ìwà máa gùn lọ síwájú ni kò ṣeé ṣe kó máa gùn bọ́ọ̀bù kó o sọ wípé ẹ̀yìn lókù tó fẹ́ máa fi gùn. Rárá. Gbìyànjú láti rógòlò láyé. Wọ́n gbìyànjú láti pa ọmọnìkejì togotogo. Nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ènìyàn. Béèrè lọ́wọ́ orí kó tó di wípé nǹkan tó yàn nílé ayé. Nítorí wípé ọjọ́ òní kọ́ o nígbà tó bá dọjọ́ ogbó á béèrè nǹkan tó gbélé ayé ṣe. Olùbísí ọmọ bíbí Akínlóye ń ṣe kínní. Ó ń sọ fún yín. Àwọn kan ń ṣara wọn jọ tí wọ́n fẹ́ máa bínú. Ọlọ́run. Iléeṣẹ́ Káyà rédíò ni ẹ ti ń gbọ́ mi báyìí. Alájọ Kaneshi Trotro station last bus stop Accra. Ibẹ̀ la fi di kalẹ̀ síbẹ̀ láti rọ̀ bí òjò tí à ń dábẹ́ ọ̀wẹ̀ látàárọ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá bẹ́ẹ̀ ṣe ń farabalẹ̀ tẹ́ ń gbọ́ mi lórí ètò Àkàbà Ògo. Ẹ wo àwọn kan wá ṣara wọn. Kí ni nǹkan tá à ń discuss lórí Àkàbà Ògo náà? Ọlọ́run pátápátá. A béèrè lọ́wọ́ orí ni a fi yan ìpín, orí la fi mẹ́ja láwo. Bẹ́ẹ̀ ni orí wa agbéwa débi rè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Orí inú yín ò ní ba tòde yín jẹ́ láṣẹ Elédùmarè ọba kọ́dá àṣẹ̀dá ayé. Orí inú tèmi náà ò ní ba tòde mi jẹ́ o. Lágbára lọ́wọ́ àwọn tó nílẹ̀. Because I know he knows my future. My life is not a living just because he lives. Ẹ wá bá mi dúpẹ́ dúpẹ́. Ẹ wá bá mi dúpẹ́. Ẹ wá bá mi kọrin ayẹyẹ. Ẹ wá bá mi kọrin ayẹyẹ. Ẹ wá bá mi mújó mújó. Ẹ wá bá mi jó.